tí a bá tiẹ̀ bẹ̀ lọ́hùn pé kí àwọn tó jẹ́ bí àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn brothers wa kí wọ́n ran gbogbo Yorùbá lọ́wọ́ lápapọ̀ ó ti yẹ yín báyẹn kí orílẹ̀-èdè Yorùbá kó tẹ̀lé dúró pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú ìdúrómúṣinṣin ṣe gẹ́ẹ̀tì báyẹn. Ǹjẹ́ kí lẹ fojú wò pé ó lè ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Yorùbá? Ṣé Yorùbá máa gbádùn ni àbí a máa sọ́fà? Torí ọ̀pọ̀lọpọ̀ sọ pé Nàìjíríà làwọn fẹ́ maybe torí pé tó ń jẹ́ bẹ́ẹ̀ ni ṣé ìjọ ilẹ̀ Yorùbá yìí tá a bá dá dúró ṣé a máa gbádùn nàbá ní gbádùn kò yé mi. Nǹkan tó mi fojú inú wò ń bẹ̀ ni pé ó pín sí méjì bẹ̀tí méjì tó pín sí náà lákọ̀ọ́kọ́ lábáfọ́ pín ó lè fẹ́ nira ó lè fẹ́ lágbára bọ̀tì àdéhùn ọ̀fùdí tó bá padà yá ìrọ̀rùn máa dé tó tá a bá fojú inú wo Ghana náà sọ́fà rí o ó lè fi wọ́n gbádùn lọ́wọ́lọ́wọ́ báyìí so táwa náà bá pín tàbí bá kàn ṣá so ó lè fọ́ ní wá lára pé báwo ni a ti fẹ́ ṣe báwo ni àdéhùn ọ̀fùdí náà a máa padà dé ìrọ̀rùn ẹ̀ náà ni so ní nǹkan tó ti fojú inú wo. ok so àwọn kọ́lẹ̀ tó sọ pé ẹ má bínú àwọn kan sọ pé wọ́n ti fún wa ní Tinubu ni bàbá wa igbákawó kan so nígbà pé ó jẹ́ Yorùbá but to you tí gbogbo wa dẹ̀ mọ̀ pé àwọn Haúsá yìí ṣé wọ́n fún láyé àti ṣèjọba yẹn àbí ká bẹ lọ́hùn lórí ẹ̀tọ́ wa fún Yorùbá. láàárín ìgbà tó ṣẹlẹ̀ ni pé lóòótọ́ Haúsá ọ̀rẹ́ ti fẹ́ bọ́yá kẹ́yìn ìgbéyà ẹ̀ tó ń bú ṣèjọba ọkùnrin tí wàá báyìí ṣùgbọ́n ká jẹ́ nǹkan tẹ́mi níbẹ̀ ni pé ká bẹ lọ́hùn rọrùn kó lè jẹ́ bẹ́yà lẹ̀ Yorùbá ká bá bẹ lọ́hùn tó lọ́rùn bá dé bá lẹ̀ Yorùbá so Haúsá wọ́n fẹ́ káwọn jẹ olórí fún wa kó bá ti wúlé náà lè bá sì láṣẹ láti sin ìjọba yẹn náà tó wá yẹ pé yóò bá ti dáhùn láti ìjọba wáyé pé àwọn tó bá jẹ fẹ́ yá ìjọba yẹn ṣe abẹ lọ́hùn ká fún bọ́ọ̀lù táwọn sábà fi dé ká rí tó mọ́ láwọn pé a máa rí ṣe so à ń bá àbá rẹ̀ lọ́dún pé kí ni ọmọ Yorùbá ni ti so bàbá ló lè jẹ ní àbáṣe fún nǹkan tí ìrírí àárín. so ẹ ṣe púpọ̀ broda wa Mr. Paul fún àkókò yín ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàdúrà fún Green for God News TV ìkànnì tí a wà yìí kí Ọlọ́run kọjá kárí bàbá wa pẹ́. ní agbára àti tọlọ́run tọ́jà ayé tọ́jà ìdá ọ̀run a máa rí bàbá wa pẹ́ pẹ́. Green for God News TV Green for God News TV. so a máa rí wọn pẹ́ wọ́n máa pẹ́ fún wa. àmín ṣé o ṣe ìwé lẹ́yìn sílẹ̀ kan sí i. èmi jẹ́ ẹnìkan tó ń ṣiṣẹ́ tí mọ́tò ṣe panel pizza kí lẹ fẹ́ kí gbogbo Yorùbá ṣe fún àpapọ̀ láàrin 10 seconds. àwọn ọmọ Yorùbá rere wọ́n rẹ̀ mí lọ́wọ́ láti gbé iṣẹ́ mi gbà. àmín ọ̀nà àdéhùn agbára ó lágbára Ọlọ́run ẹ ṣé púpọ̀ ẹ ṣé.